àgbẹ̀ká móríbà kíbà mi ó mọ̀ ṣe ọmọ ọ̀pádìran tí ń sọjọ́ bílẹ̀ ní mo wá kí o àgbẹ̀kẹ́dẹ́ o dámẹ́ lọ́lọ́mọ́ dákọ̀jọ́kọ̀jọ́ dúró lóde. ọdún rẹ̀ lóde táwa bá ò ṣe ọdún rẹ̀ lóde táwa bá ò ṣe ó sọdún èyí o wá tún ṣàmọ̀dún ó sọdún èyí o wá tún ṣàmọ̀dún ọdún rẹ̀ lóde táwa bá ò ṣe ọdún rẹ̀ lóde táwa bá ò ṣe ọdún rẹ̀ lóde táwa bá ò ṣe ó sọdún èyí o wá tún ṣàmọ̀dún ó sọdún èyí o wá tún ṣàmọ̀dún ọdún rẹ̀ lóde táwa bá ò ṣe. alágbèéká o àgbẹ̀ká mo wà lọ́dọ̀ rẹ o òòrè ọlọ́jọ́ bí móríbà kíbà mi ó mọ̀ ṣe ọlọ́dún ní mọ́mọ́dún ẹ̀ lọ́dún bọ́dún bá ti dé bọ́dún bá ti dé ìpèrègùn àmọ́wọ́ òtútù wálé ayé n kò wá sọdún owó dàmí lọ́lá o àgbẹ̀ká mọ́ gbóhùn ẹnu mi n kò sọdún ọlá o ẹni bá ní òkanjú kú onítọ̀ ní ògbó èkúrú jẹ́ lọ́wọ́ ẹ̀ bọ́ra orógbó ló ní ògbó o ọmọ ọ̀pádé ìran o òbí ló ní kó òbí kú dànù nílé ayé ìlàyé aláwùrà bí ọ̀bọ níjó ramáyé ìlàyé aláwùrà bí ọ̀bọ oníjó kanjúkú aláṣẹ àtolúdarí kiraglam àmọ́ bí ọjọ́ èyí fúnjó àmọ́ bí ọjọ́ rẹwà lóbìnrin ni okùn lọ́lá ló rán mi wá o Fatima o lóní ìwà kí ọkọ ọdún ó ní wá bá nǹkan lọ́rọ̀ mi alátìlẹ́yìn mi ni aláfisùn mi pópó ọdún òun ní kí ọbẹ̀ ológun ẹrú Fatima ní kí ọbẹ̀ ọlọ́fà àwọn àgbàjọ oníkóríjì òpẹ́lẹ́ ayé okùn lọ́lá ló ní máa kọrin wípé ọ̀rọ̀ àgbẹ̀ká o àgbẹ̀ká o ọ̀rọ̀ àgbẹ̀ká o èmi ò lè fọ̀rọ̀ àgbẹ̀ká ṣàwádà ọ̀rọ̀ àgbẹ̀ká o dámilọ́lá ọ̀rọ̀ àgbẹ̀ká o èmi ò lè fọ̀rọ̀ àgbẹ̀ká ṣàwádà ọ̀rọ̀ àgbẹ̀ká o ẹ̀sà ọ̀gbìn ara ògbójò ẹ̀sà ọ̀gbìn ara òde ògbólúkẹ́ bájídé mọ̀lúkọ́ ẹ̀yìn gẹ́dẹ́ orí alágbèéká móríbà kíbà mi ó mọ̀ ṣe ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ arólú owó ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn ọmọ agbọ́sásá ogun mọ̀ ṣe sá o ẹ̀sọ̀ pẹ̀lẹ́ àpẹẹrẹ àmọ́ ṣe ìyá ẹ̀yin lọ́mọ ológun òdìkẹrẹ o ọmọ àṣàbàrí ọkọjà eégún ló dín mẹ́fà ló pèlè àgbẹ̀ká mi níṣẹ́ tóbìnrin ò mọ o ǹpàká ló dín mẹ́fà nígbàlẹ̀ kí ní ṣe tóbìnrin ò mọ o ẹ̀kú bá dín méjì ẹ̀ ló gbogbo nílé bàbá tó bí ọlọ́mọ ara kẹlẹ́ lágbà tọ́jà lólóṣogbo irúwò ògiri wa ló gbilẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ wọn níwájú ológbòjò ìgbèkùn ní í ṣe àgbẹ̀kẹ́dẹ́ o ń dá mẹ́ lọ́lá o ẹ̀yìn ológbòjò ìgbégún ni ọ̀tún ológbòjò ìgbégún ni òsì ológbòjò ìgbégún ni ọmọ ẹ̀kọ́ ó sì wẹ̀yìn rẹ̀ wò bóyá olè rí kí ológbòjò lẹ́yìn mi ọmọ oníkèrè ogun òkú bàdàn rí àgbẹ̀kẹ́dẹ́ o dámilọ́lá o toró olórí ológun ni bàbá ẹ̀yìn ogun òkú bàdàn rí olórí ọlọ́rọ̀ ni bàbá yín jẹ́ tọ́ba ní Ìbàdàn tó pójú owó àgbẹ̀kẹ́dẹ́ o sọ fún wọn pé bàbá tí ń lo kó bàbá tí wọn lẹ́rú lójú ogun Ìbàdàn ìṣẹ́gbẹ́ nìkọ̀ọ̀kan ẹ̀yin lọ́mọ ike mi ò jọ tọ́ya nǹkan ẹ̀ má ṣe gbé ń fọ́ya ọ̀ǹgbẹ̀ yìí rẹ̀ òjọ́ tó sà ẹ̀ má ṣe gbé fòsà láwẹ̀ mẹ́bí kí ọ̀hún ló di kí àmúṣẹ̀yẹ nílé bàbá tó bí ọlọ́mọ wọn ò pọ̀dùn o àgbẹ̀kẹ́ ọlá o ń dá mi lọ́lá o aláṣẹ àtolùdarí kiraglam àṣẹ iṣẹ́ àmọ́dún nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣèbalẹ̀ ọ̀rọ̀ ọ̀ọ́ni bẹ́lẹ̀ iṣẹ́ àṣemọ̀ nílé ayé Fatima ló ní máa kí ọ o aláṣẹ àtolùdarí Tina Fabrics àmọ́ ló ní wá kí ọ kú ọdún àtọ́ máa rólú owó àtọ́